يتلب العذا في داري ولدت بها. Wakilu àwọn èèyàn jẹ́ ń gbádùn. Mo léyìn ò gbọ́dọ̀ wá iyì níbi لا تجلب العذا. ọ́fíìsà àwọn ará Ìlọrin àbọ̀lọ́rẹ́ òun máa kówó pamọ́ ni. Ó wá farabalẹ̀ ó wá ní tí n bá sọ òun fún mi 1 million. Ajá Abrahamani ẹ lọ lè bá o bí n bá ti sọ tẹ bá gba 1 million mi. لا تجلب العذا في داري ولدت بها. Ẹ ṣe orin òun lè kán náà ni ọba ń ka tó bá ti ka tán á ṣàdúrà ọlọ́njà sọ̀pọ̀ dún. Wàkílù ni ó gbé ǹde fún wa. Àmọ́ ẹ má farabalẹ̀ má jà màlá náà. لا تجلب العذا. Àwọn ará yín sẹ́ lọ gbogbo ẹ lọ ẹ má jẹun ẹ fẹ́ farabalẹ̀ jẹun. في داري ولدت بها. Ó gbọ́dọ̀ máa expect yìí. Ó gbọ́dọ̀ máa retí yìí. في داري. Lọ́dọ̀ ìrìn èèyàn mẹ́ta kó ló fẹ́ máa níyì ń bẹ. Tó o bá bá yìí ń bẹ ó kà sì sí ni. Sheikh Ibrahim akébèlé istijaba aláṣẹ́àrí àkọ́kọ́ ń bẹ. فالعين لا تجلب العذا. Ìdájí àfáàní má retí yìí. في داري ولدت بها. Ilé tí wọ́n bá ti bí ọ̀hún ó kàn yàn lé ń bẹ̀ o. فالعين في داري. Ó dé kí ló wá ń ṣe báyìí sí. في داري ولدت بها. Mẹ́sẹ̀gì tí Gbodofu fẹ́ pàṣẹ lónìí Mawlid nù. Ọlọ́run wa fi sí ayélujára màtọ́ fi. Ìgbẹ̀yìn lọ́lọ́ mo kọ́lá mo dà níyẹn pé ń sọ̀rọ̀ násù tí mo kó fún ó tó 6 àbí 7 àmẹ́yọ̀ká yìí nìkan náà ni ọ̀ka. Má kọjá ẹyọ̀ká o. Má retí yìí. في داري ولدت بها. Ibi wọn bá ti bí ọ má retí yìí ń bẹ o èèyàn máa ṣèṣì gba yìí ń bẹ ni o torí àwọn ni wọ́n mọjọ́ tí wọ́n bí ọ wọ́n sì mọjọ́ tán ṣe ìyàwó ìyá rẹ̀ wálé. لا تجلب العذا. wọ́n làwọn mọ bí tí wọ́n rí bí rẹ̀ mọ́jọ́ náà. àdúgbò tí wọ́n bá ti bí ọ má retí yìí ń bẹ. bí gbogbo ará àdúgbò mi bá ń kíbò sí wọn ní ta ni ọkọ̀ ya ń bọ̀ tá a mọ̀ gbà tí ń kiri kúlì. لا تجلب العذا. ìlú tí wọ́n bá ti bí èèyàn ó níyì ń bẹ. في داري ولدت بها. torí wọ́n mọ̀ wọ́n gbà á ṣe bá wà lábí. àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì má retí yìí lọ́dọ̀ àwọn tẹ́ ẹ bá jọjọ́ rẹ̀. gbogbo bọ́lọ̀ ń bá ti ṣe ọ̀hún nírì. àwọn tá a bá jọjọ́ rẹ̀ yóò rí ìlọ yóò ní ìlọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yẹn. لا تجلب العذا. في داري ولدت بها. ìgbà tẹ́ ẹ jọ ń sun bẹ́ẹ̀dì ní skul ni ó máa rántí kò ní mọ̀ pé adìyẹ ti kọjá iye tá a rà lánàá. لا تجلب العذا. má retí yìí lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ níjọ́ tẹ́ ẹ jọ ń gbá òun aṣọ tẹ́ ẹ jọ ń wọṣọ ara yín ni ó máa rántí. لا تجلب العذا. ó di mélòó má wàá retí yìí lọ́dọ̀ ìyàwó rẹ̀. لا تجلب العذا. bẹ́ẹ̀ yẹn ti wo tó ìyàwó yẹn máa sọ yàn kalẹ̀ ni. ara ta ni ṣé Bàṣírù náà
لا تطلب العزة bí gbogbo yẹn bá ń rọ́ gírì fún ọ yóò kàn wọ́ ọba ìgbẹ́ta ni tó bá dé ní bẹ́ẹ̀ni tí ó máa bẹ̀ mí. tẹ̀lé afẹ́ ṣe tẹ̀sẹ̀ sọ̀kalẹ̀ fa lẹ́ẹ̀mọ arájú bí ojú ọ̀pọ̀lọ́ yìí. لا تطلب العزة في داري ولدت بها mẹ́tẹ̀ẹ̀ta àwọn ẹmu mi sí i wá kí orin kan sí sálẹ̀. ولا تطعن رايا من لا يريد gbóhùn rẹ̀ wá. ولا تطعن رايا من لا يريد ẹ má fún wọn ní. لا تطعن ẹ má ya wọn ní làákàyè o. لا تطعن رايا من لا يريد gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí wọn tí wọn ò lè fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n èèyàn yá yan wọn làákàyè yàn. فلا farabalẹ̀ àwọn tí wọ́n ti conclude pé àwọn ó bà nǹkan jẹ́ ẹ wá lè fẹ́ yá wọn làákàyè pé báwọn bàbá wa ṣe tó ni ò lè yá wọn làákàyè. لا تطعن رايا من لا يريد tí o bá rẹ́dí àti fẹ́ gbọ́ làákàyè rẹ má fi làákàyè rẹ ṣòfò fún tí wọ́n bá ń lérò pé kí gbogbo yóò tó àwọn ọ̀rẹ́dì pé kó tó mọ́. لا تطعن رايا من لا يريد فلا أنت محمود ولا رايا نبو ولا أنت محمود ولا رايا نبو. bí làákàyè rẹ ti gbọ́ pé ó ti dáa tó kò lè ṣàǹfààní fẹ́ni tí ò fẹ́ gbọ́ tiẹ̀ tí o bá ti nídìí làákàyè rẹ ẹni tí o bá ti nídìí làákàyè yàn tó o bá fi làákàyè rẹ ṣòfò fún ó kàn jẹ̀bi ìbọn bẹ̀ ni ó kàn waste time ara rẹ ni ó dọ̀pá méjì tún lọ sàlẹ̀ díẹ̀. علي ثياب لو تباه جميعها بفلس لكان الفلس بفلس لكان الفلس منهن أكثر بفلس لكان الفلس منهن أكثر. Mọ́lúdì ọdún yìí ńgbà tá a jí láàárọ̀ yìí àwọn ọmọ wa kó agbádá jáde ó fẹ́ tó mọ́kànlá sọ́ọ́lì ní ẹ̀wọ̀ eléyìí ní ẹ̀wọ̀ eléyìí mìíràn mo ní kí ló dé ẹ jẹ́ ń wọ jàlábíà. علي ثياب bálà fi bá wọ sọ́ọ̀kì nìkan ọmọ ẹgbẹ́ bá bẹni tó ń ṣe. علي ثياب لا تباه جميعها. aṣọ tèmi wọ̀ yìí gbogbo àwọn tí wọ́n wọṣọ látàárọ̀ ta ló wọ̀ èmi Gbodofu mo wọ̀. علي ثياب aṣọ tèmi níṣẹ́. لا تباه جميعها. gbogbo àwọn tí wọ́n wọṣọ ohun tí wọ́n bá ta gbogbo aṣọ wọn yányá. بفلس لكان الفلس منهن أكثر. àtẹni tó ra sọ 1 million àtẹni ó lọ 10 million jàlábí àtẹ̀mí wọ̀ yìí ó ju gbogbo ẹ̀ lọ. فيهن نفس. ó ti tó oyún ti tó. أبقاكم الله. ó tún dọ̀pá mélòó nù. wọ́n á tún sọ mí sálẹ̀. نحن عظم الأنبياء. ẹnìkan ní ogún àfàǹdásà láti òkàn mi. ẹ dákun ẹ dákẹ́ mi bá ti mú àti wàá mú dùn ẹ má jáná mọ́ mi lẹ́nu o ọlọ́run níjọ sàgbákò. نحن عظم الأنبياء. àwọn ànábì ọlọ́run tí wọ́n tóbi wọn ò lógun. لا نرث wọn kì í jogún. ولا نورث. ẹnìkan ò sì lè jogún wọn. نرث الأنبياء ثلاثة. ìjogún àwọn ànábì ọlọ́run mẹ́ta ni.
Al-ula. àkọ́kọ́ ń bẹ. Al-ilmu. Ìmọ̀. Gbogbo àwọn ànábì Ọlọ́run ìmọ̀ lógún wọn. Athaniya. Ẹlẹ́ẹ̀kejì. An-nubuwwatu. Ìjà ànábì Ọlọ́run. Athalitha al-ukhuwatu. Ẹlẹ́ẹ̀kẹta ìjọmọ ìyá. Al-ukhuwatu. Bẹ́ẹ̀ wá làwọn wòlíì Ọlọ́run. Àwọn wòlíì Ọlọ́run ò lógún. Bẹ́ẹ̀ pógún bá ń bẹ ni. Bó o ní Sheikh Ibrahim ṣe lọ́ọ́ lé jogún sí Ahmad Tijani láti káwọ́ láti fásì. Gbogbo ẹni bá wá gbé mímọ̀ lọ́wọ́ ó jogún àfàǹdá kọ́dà bí ibà ṣe bí wa. Ẹni ó bá gbé tẹ̀sùbà lọ́wọ́ pé Ọlọ́run nùbú wá ìjẹ́wòlí ti múra kó náà fẹ́ di wòlíì Ọlọ́run nínú ogún àfàǹdá ló jẹ́. Wal-ukhuwatu. Ẹni ó bá wá jọmọ ìyá ìsìlámù kọ́dà bí o sì ìran wa kọ́dà bó jẹ́ yíbò nínú ogún àfàǹdá ni. Àgùntàn ewúrẹ́ ò sọ pé wọn ò bá gùntàn sí àgùntàn ló sọ pé ìyá àwọn òbí dúdú. Ẹyẹ kan bẹ wọ́n pè ní ẹyẹ òwìwí ìmọ̀lọ́dẹ dẹ́rù bà gbogbo ẹyẹ. Nígbà wàhálà rẹ̀ wá pọ̀ gbogbo àwọn ẹyẹ wá ṣe mítìnì yóò lòun ó yọ nkàrà wọn kálukú mọ̀ wá bẹ̀ pé mọ̀ yọ eléyìí ó ní ọmọ yọ. Nígbà wàhálà wá pọ̀ gbogbo àwọn ẹyẹ wá ṣe mítìnì gbà bí ó bá pa wá kó pa wá ní kí wàhálà pọ̀ báyìí. Ọwọ́ adéńjọ́ náà ló lóun ó yọ nkàrà eléyìí wá ní yọ eléyìí ní yọ eléyìí yọ kò bá rí nǹkan kan yọ àìrí nǹkan kan yọ ọ̀hún mọ́ lòwúwí òfin lè fún lọ́sàn-án subhana rabbika.